ṣe fàájì ara. Fújì tó ní pákọ́ṣọ́ torí mélòdì gidi. Fújì tó ní pákọ́ṣọ́ tó ní mélòdì gidi. kílẹ̀ ń wá nínú fújì táwọn ní bá lọ́dọ̀ wá. kílẹ̀ ń wá nínú fújì o táwọn ní bá lọ́dọ̀ wá. bẹ́ẹ̀ ṣe ń gbórin wá láti fi kọ́gbọ́n. bẹ́ẹ̀ ṣe ń gbórin wá kúnlé láti fi kọ́gbọ́n. ló máa jẹ́ kẹ́mọ bẹ́ẹ̀ lè ṣe bá ṣe fi ṣe òdodo ọ̀rọ̀ ni. bẹ́ẹ̀ ṣe ń gbórin wá kúnlé láti fi kọ́gbọ́n. ló máa jẹ́ kẹ́mọ bẹ́ẹ̀ ṣe lè bá ṣe fi ṣe òdodo ọ̀rọ̀ ni. iṣẹ́ tọ́rin ṣe lára kì í ṣe kékeré. orin ló ń jẹ mí. ó dára fún ìwòsàn ara. kíkọ̀ wá ìbàjẹ́ láti dárayá bí ṣe fàájì ara. ó jẹ́ lọ wá mi kó dá mi mọ̀. lọ wá mi kó dá mi mọ̀. kó tó lè máa bá mi ṣe torí báni tí ó jà kò lè bá ṣe fi ṣe. ẹni tí ó jà kò lè bá ṣe fi ṣe. ìlú Ghana ṣàlàwà àlàwà dé. ọmọ Adékúnlé o ọjọ́ Jímọ̀ wo lóyin lè ní o 18 November 2022. 18 November 2022. November 2022. Mo wá bónire yọ̀, mo wá bónire dúpẹ́. Ọpẹ́ làwọn dá. Àwọn tínú wọn tó ń dùn, àwọn náà ni wọ́n tún bá wa dúpẹ́. Ìlú Ghana làwa yóò wà láwo. Ọmọ Bashiru ló ń ṣílé, Manuel òní ọ̀la ẹ̀là lẹ́yìn ìbejì. Àwáyé máyàn rẹ̀ ó ti mọ́ rẹ̀ dání, ọ̀rẹ́ tó pọ̀ ló kó dání. Àbígbẹ̀yìn ọmọ Manuel ọmọ ni. Àbúrò tí Ìdòwú mo lè kí wọ́n ẹgbẹ́ alárọ̀ Ògúnmọ́dẹ́dẹ́ àwọn ló lẹ́jà
ọlọ́run o mo dúpẹ́ tó ní bàbá lókè o ṣeun. ẹni bá kọ́lé lé ayé o kó máa dúpẹ́ o. gbogbo ẹ̀yin agbódegbà wa o a dúpẹ́ lọ́wọ́ yín. ọ̀gbẹ́ni Hamzat ọ̀gbẹ́ni ayé ọpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba àjọpọ̀ gbogbo ẹ̀ o pàtì tó ní kálukú kó lórí Ṣẹ́fíù lórí Manuel àdúpẹ́ lọ́wọ́ yín. bọ́mẹ́ni bá dá káwí ewédú sunwọ̀n nínú àmàlà iyán dára pẹ̀lú ẹ̀fọ́ Manuel yóò sunwọ̀n láṣẹbàdé bí owó fún ni kò téèyàn ẹ̀yin tẹ́ ẹ wá láti London gbogbo yín pátá alihamudulilayi àdúpẹ́ àfi Jésù Kristi àfi dúpẹ́ ọ̀gá ògo ọba yérayé alágbára ọmọ Ọlọ́run là wá ọmọ Ọlọ́run là wá. Manuel ló sọ pé bàbá máa dúpẹ́ bàbá máa yìnyàn o orí Ọlọ́run ṣe fún mi pọ̀ bàbá máa dúpẹ́ o. bàbá máa dúpẹ́ bàbá máa yìnyàn o èmi máa dúpẹ́ èmi máa yìnyàn o orí Ọlọ́run ṣe fún mi pọ̀ èmi máa dúpẹ́ o bàbá. Bàbá ò ṣe bàbá ò ṣe bẹ́rù bá mọ̀nú roni àdúpẹ́ bẹ́rù bá mọ̀nú roni àdúpẹ́. bẹ́rù bá mọ̀nú roni àdúpẹ́ bẹ́rù bá mọ̀nú roni àdúpẹ́. ọkọ fún mi láyọ̀ ó ń dúpẹ́. pẹ̀lú àwọn ẹbí ẹ̀ fògo fọlọ́hún ọba o. èwo la ò ní dúpẹ́ fún èwo la ò ní yọ̀ fún. ṣé lórí ẹ̀mí ìwà tó dá sí àwọn ọkọ̀ òfurufú lójoojúmọ́ à ń sọ̀kalẹ̀ láyọ̀ ọlọ́wọ́n bá o ṣeun. àròwó tọmọ àròwó fi bẹ́bí ẹbí wa ń dùn akọ́lé títí sílùú àtúnkọ́ sí fọ́rẹ́nà ṣáwa nìkan ni ọlọ́wọ́n ọba bàbá o ṣe. Bàbá ò ṣe bẹ́rù bá mọ̀nú roni àdúpẹ́ bẹ́rù bá mọ̀nú roni àdúpẹ́. Manuel ọmọ ọba
Bashiru. Àwa nínú nọ́mbà 14 Morocco. Àwa nínú Ògbòjò East Lagoon ní gbòòrò Accra ní Ghana. Aláṣẹ Bank Property. Gbogbo Amẹ́ríkà ó tọ́lé lámẹ́. Aláṣẹ Bank Property ní Florida ní Miami. L'Amẹ́ríkà ló ń pawó wálé. Ọkọ fún mi láyọ̀ mi Ariola. Àbúròdò Uba Bashiru mi. Ọlọ́run tó ní déédéé abámidá ẹ̀ sí. Ẹ̀gbá mọ́lí sàmìyá gbogbo akálà. Ẹgbẹ́ alárọ̀ lápá kan, ẹ̀gbá mọ́lí sàmì lápá kan. Ọmọ abilé jorú nígbẹ̀yìn. Ọmọ abilé jorú nígbẹ̀yìn. Ìyẹn lẹ̀gbá aláké. Ọmọ lísàbíyá gbogbo akálà. Ọmọ lísàbíyá gbogbo akálà. Ìlú aláwo ṣẹ́fìhù bàbókò. Ọlọ́wọ́ ọba ṣe látàyé aráàlú mọ́lẹ̀ láti jọmọ́ra. Láti yànà ọ̀pájà láti tí bá garaajì abúlé gbà. Gbogbo ọba tuntun agbọ́tikúyọ̀ ìyànà ọ̀pájà. Oya ọmọ Agége, ọmọ Agége. Ẹ bá lùlù fún Bashiru, ọmọ Agége. Ẹ lùlù fún Bashiru, ọmọ Agége. Oníṣìlẹ̀ ọjọ́ òní, ọmọ Agége. Oníṣìlẹ̀ ọjọ́ òní, ọmọ Agége. Oníṣìlẹ̀ ọjọ́ òní, ọmọ Agége. Ilé ọkọ fún mi láyọ̀, ọmọ Agége. Oríṣi mẹ́ta nílé o, oríṣi mẹ́ta nílé. Oríṣi mẹ́ta nílé o. Bashiru oríṣi mẹ́ta nílé. Tó bá bí mi lérè bá kúkú rí sọ. Oríṣi mẹ́ta nílé. Ọ̀tọ̀ lé àkọ́gbé tó kọ́. Ọ̀tọ̀ lé àgbèrè mọ́tò. Ọ̀tọ̀ lé ìkẹyìn bàbá sì tán láyé. Bashiru ó ti kọ́ lé àkọ́gbé. Ó ti ní ilé àgbèrè. Àmọ́ ilé ìkẹyìn kò yíyá o. Àmọ́ ilé ìkẹyìn kò yíyá o. Àmọ́ ilé ìkẹyìn kò yíyá o. Aliaku kalẹ̀ o. Fún mi láyọ̀ kú kalẹ̀ o. Ọmọge Yétúndé
kalẹ̀ ọmọge Yétúndé. Mama Richard ọ̀rẹ́ àárín ọlá mi sùwìtì o. Manuel sọ́dáyàwó ẹ̀ mọ́. Àbúkì ṣáyà olówó pọ̀ rọ̀kú o. Mama Fẹ́mi, Mama sí, Mama Ganiya kú kalẹ̀. Ìyá Lim kú kalẹ̀ ọmọge Yétúndé. Latif ọkùnrin ogun. Ọba láàánú mọ́ gbọ́. Gbogbo wa láwá bá wọn sílé. Àwọn ẹbí bá a ṣírò. Ajídòwú ẹ kú oríire. Ẹ̀là lẹ́yìn méjì. Ẹni bá pé Dòwú léṣù lẹ́yìn méjì. Onítọ̀hún ó gọ̀. Kò mórí kì í méjì ní àlọ́ Ẹdúnjọbí. Olórí oko pátápátá. Olórí oko bámú. Olórí oko tó dúró gírí. Olórí oko tó bámú ṣe. Ẹbí yìí wù mí òwe. Ẹbí yìí wù mí òwe. Manuel, ẹbí yìí wù mí òwe. Ẹbí yìí wù mí òwe. Ẹ̀gbọ́n tàbúrò wọn rọwọ́ yọ̀ lápò. Ẹbí yìí wù mí. Ẹ̀gbọ́n tàbúrò wọn rí mọ̀ nílò. Ẹbí yìí wù mí. Ẹbí wọn sún wọn ó máa wù mí o. Ẹbí wọn sún wọn ó máa wù mí. Ẹbí wọn sún wọn ó máa wù mí o. Ẹbí wọn sún wọn ó máa wù mí. Ẹ̀gbọ́n tàbúrò wọn òun náà wà láwó. Ẹbí yìí sún wọn ó máa wù mí o. Ẹbí yìí sún wọn ó máa wù mí. Ó máa wù mí. Ẹbí yìí sún wọn ó máa wù mí. Ẹ̀gbọ́n náwó. Ẹbí yìí sún wọn ó máa wù mí. Ajídòwú Ẹbí yìí sún wọn ó máa wù mí. Ẹ̀gbọ́n náà wò àbúrò náà. Ẹ̀gbọ́n náà wò àbúrò náà. Ẹbí yìí sún wọn ó máa wù mí. Ilẹ̀ ọkọ̀ Cynthia. Cynthia Jones. Ọkọ̀ Cynthia Jones. Májídó Ṣẹ̀fíù Adékúnlé mi Ògúndà. Àánú Ọlọ́run kó máa bá ẹ̀wù ẹ̀gbọ́n wa. Olórí ẹbí. Olórí ẹbí dé.
nóbù mi Àjìbàṣírù. Ìdòwú mi nóbù mi Àjìbàṣírù. Ẹ̀gbá mọ́lì ṣàbí ọmọ kò gbàgbọ́lá ọmọ ẹni burú mọ̀. Ọmọ ẹni máa wí fún ló ń wá bàbá yín burú jù. Béèyàn bá dábẹ́ òkúta ẹ bá dé takẹ́mọ̀ ògbèyìn ẹ bèrè ilé ẹni burú mọ́ o. Májọ́ ọmọge fún mi láyọ̀ májọ́ àlíà àárín ọ̀la ìpè mi. Àárín ọ̀la bèbí. Àárín ọ̀la bèbí. Àárín ọ̀la bèbí. Àárín ọ̀la ooo. Àárín ọ̀la o, àárín ọ̀la o. Èèyàn bébí àlìyá. Àlíà àbúrò Malbẹ́ Bàṣírù. Ìyá ọkọ fún mi láyọ̀. Ìyá ọkọ Àlìyá, ìyá ọkọ ìyá ọkọ tó wà déédé, ìyá ọkọ tó wà pa. Manuel ṣọ́dá ìyàwó ẹ̀ mọ̀. Olówó pọ̀rọ̀pọ̀ abúkí ṣáyà máa jó yeye. Olówó pọ̀rọ̀pọ̀ abúkí ṣáyà máa jó. Olówó pọ̀rọ̀pọ̀ abúkí ṣáyà máa jó. Olówó pọ̀rọ̀pọ̀ abúkí ṣáyà wó yó. Olówó pọ̀rọ̀pọ̀ náà wà ní àlọ́wọ́. Yeye gbogbo UK àdàbọ̀. Olómọ̀rọ̀ kùjó fún mi rọra fẹ̀sọ̀ jójójó. Yeye jó fún mi rọra fẹ̀sọ̀ mú jójó. Ẹni bá lówó ó ti pọ̀rọ̀ kú pátápátá. Búkì àìlówó lẹ́bí òsì o, bàbá lówó lọ́wọ́. Kẹrù tọmọ ní bá ní ìtàn, ṣùgbọ́n ìwà ìkídà ẹ̀yẹ́ fòwọ́wọ́ aráyé ló pín sí. Ọwọ́ ipò láyé ń bá nílá, wọ́n ìbá nílá tẹ̀jẹ̀, ìwà ẹ̀dá nìyẹn. Mama Fẹ́mi ìrà ọ̀fẹ́ pòròpòrò dénú.
màmá Fẹ́mi ìrà ó fẹ́ pọ̀rọ̀pọ̀rọ̀ dénú títí ní báyìí o lọ́mọ aráyé fẹ́rí mọ́ èrò ọ̀nà ṣóhun ní òròyìn ọkà tó gbó. èrò ọ̀nà ṣóhun ní òròyìn ọkà tó gbó. èèyàn tó bá ti lówó rí tí ó bá lówó mọ́ ẹ bá bí léèrè wà láì àríhùn rí sọ. bàbá Ráfíà ọwọ́ epo lọ́rọ̀ yé ń bá nílá ọwọ́ epo lọ́rọ̀ yé ń bá nílá wọ́n ìbá nílá tẹ̀jẹ̀ ìwẹ̀ ẹ̀dá nìyẹn. àbùkì àmìra ẹ̀kọ́ tó sọ pé ó léèyàn. màmá sí mọ ohun tó ṣe ọ̀rẹ́ mi kó tó fi kọyàn Manuel kò sọ́lọ́gbọ́n ayé kan tó lè tó mi ní kókó. ayé lè jù bẹ́ẹ̀ lọ aláwádé o. Àlàó ṣe máa fẹ́. ó mọ ikú kankan odò dàmọ̀ràn òye tí náà jà lọ kò darí ẹni àní kó yá wa lówó olórí ijọ́ mẹ́jọ ó wá fẹ́ fowó ṣe ó kọlà kílà ó ti ṣe yìí sí. ènìyàn ní kó yá wa lówó Olódìjọ́ mẹ́jọ. ó wá fẹ́ fowó ṣe ó kọlà kílà ó ti ṣe yìí sí. Búkì níra ẹ̀kọ́ tó sọ pé ó léèyàn àní oníra ẹ̀kọ́ tó sọ pé ó léèyàn mọ ohun tó ń ṣe abúkíá kó tó fi kọyàn torí pé kò sọ́lọ́gba ayé kan tó lè tómi ní kókó. ayé lè jù bẹ́ẹ̀ lọ aláwádé o. Àlàó ṣe máa fẹ́. ikú ti pọgbọ́n odò ti dàmọ̀ràn òye tí náà jà lọ kò darí wálé ẹni àní kó yá ni lówó olódìjọ́ mẹ́jọ ó wá fẹ́ fowó ṣe ó kọlà kílà ó ti ṣe yìí sí. àbùkì ọmọ máa gàdìyà olówó pọ̀rọ̀kù màmá gàdìyà olówó tí pọ̀rọ̀kù ó. Bóyá náà olówó ti pọ̀rọ̀kù. ẹ̀gbọ́n lámì ilé kan olówó tí pọ̀rọ̀kù olówó tí pọ̀rọ̀kù. àjàyè Ghana lọ́wọ́lọ́wọ́ àtàbùkì ṣáyà suwiti ẹ̀gbọ́n lókòsò lé oko torí Manuel tó ń ṣílé tó ń ṣọjọ́ bí ó torí Manuel ẹ̀gbọ́n ó já sówó ó já sówó ó já sọ́lá lókòsò ó ti já sówó ọmọ olówó pọ̀rọ̀kù lè kó fẹ́ dírà pátápátá ọmọ Èkó olówó ti pọ̀rọ̀kù olówó ti pọ̀rọ̀kù olówó ti jẹ́ kọ́rọ̀ okú pátápátá ọ̀rọ̀ ti kú sọ́sà. ẹ̀gbọ́n bébí àlíyá mi ẹ̀gbọ́n bébí àlíyá mi ẹ̀gbọ́n bébí àlíyá mi ẹ̀gbọ́n fún mi láyọ̀ àárín ọ̀la àárín ọ̀la o àárín ọ̀la o àárín ọ̀la o àárín o àárín ọ̀la àárín ọ̀la àárín ọ̀la. aya Manuel gentleman àlíà máa wo Manuel gentleman. ọmọ Bashiru bó ṣe jẹ́ǹtù lójú mo ti ṣàkíyèsí ẹ̀ láti gbàdá ti débi ó ní pọ́lísì ẹ̀ ó pọ̀ ìwọ tó bá máa bá ṣe o gbọ́dọ̀ dúró déédéé o gbọ́dọ̀ wá IQ wàhálà o torí pé kòkò àbínilé ọgbọ́n èèpà àbúrò táìkọ́yìn àbúrò ìbejì ẹdúnjọ wíwí ní lójú orogún èjì wọ̀rọ̀ lójú ìyá ẹ̀ ọ̀bẹ kìsìkìsìkìsìkìsì bẹ́kẹ́ṣẹ́ ó fẹsẹ̀ méjèèjì bẹ́ nílé àlọ́ àkísà àbúrò Ìdòwú mi nọ́bù ọ̀la. mo ti sọ fún Bashiru mo fẹ́ ra mọ́tò tí n bá délé ó yá
mọ́tò yẹn fún mi. Àlíyà ó gbọ́ ṣé bẹ́ẹ̀ ni o. bẹ́ẹ̀ náà ni. Ṣé bẹ́ẹ̀ ni o. bẹ́ẹ̀ náà ni. Pọ̀rọ̀kù ṣé bẹ́ẹ̀ ni o. wọ́n ti sọ pé bẹ́ẹ̀ náà ni. Ṣé bẹ́ẹ̀ ni o. bẹ́ẹ̀ náà ni. Mo kì í dowó ẹlẹ́ṣà oko bàbá súnmọ́ mi ẹ̀là lẹ́yìn méjì ẹ máa wò ó. Àlíyà ó yá jẹ́ ọmọge Kúdírà. ọmọge Kúdírà. Kúdírà Àlíyà o. ọmọge Kúdírà. Kúdí Àlíyà o. ọmọge Kúdírà. Kúdí mọ́ni o. ọmọge Kúdírà. Kúdí gòdì o. ọmọge Kúdírà. Kúdírà tún kú pa o. ọmọge Kúdírà. Màmá tó bí lọ́mọ ṣe bí Kúpà ló tọ́ o. Ọmọge Kúdírà tún mi suwisi. Ọmọ tí jẹ́jẹ́ sí òun Àlàó bá bàrà bíà. Màmá Ẹniọlá, Màmá Richard Kúdí, Màmá Yéwándé, Màmá Tèmídáyọ̀ o, Màmá Yéwándé, Màmá Ibrahim o, Màmá Yéwándé, Màmá Tèmídáyọ̀ o, ayé ti bèbí Yéwándé ńkọ́. Kúdírà tún suwìtì ọ̀rẹ́ Àlíyà ti pẹ́ àwọn àbúrò àbúkí ṣáyà mi tó ń jó. Ẹ̀jẹ̀ bébí Àlíyà àbúkí bébí. Ẹ̀jẹ̀ bébí Àlíyà àbúkí bébí. Ta ló sọ pé kò sí ijó wa? Àbùkìyà ṣe bó ṣe ń hùn ẹ́. À ń jayé Ghana lọ́wọ́lọ́wọ́ àti bébí Àlíyà mi. Àtàrí ọlá bèbí àjọ ń jayé Ghana. Bùkìyà olówó pọ̀rọ̀ olówó pọ̀rọ̀kù olówó pọ̀rọ̀kù bọ́n ṣe ń fún lálùjọ làbùkìyà ń kó mọ́lẹ̀. Fún mi láyọ̀ kí ló dé ṣọ́fẹ́ máa tra ìyẹn ni wọn ò lẹ́nu níbẹ̀ pẹ́rẹ́pẹ́rẹ́. Ṣèbí wa lónìí Emmanuel mi, ṣèbí wa lónìí Emmanuel mi. Àbùkìyà 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 àbùkìyà. Olówó ti pọ̀rọ̀ kú o. olówó ti pọ̀rọ̀ kú. Ìmùlẹ̀ bébí Àlíyà. olówó ti pọ̀rọ̀ kú. olówó ti pọ̀rọ̀ kú. Ìmùlẹ̀ bébí Àlíyà. olówó ti pọ̀rọ̀ kú. olówó ti pọ̀rọ̀ kú. Àbùkí ṣáyà bébí. olówó ti pọ̀rọ̀ kú. olówó ti pọ̀rọ̀ kú. Àbùkí ṣáyà bébí. olówó ti pọ̀rọ̀ kú. olówó ti pọ̀rọ̀ kú. Bí Bùkí bá sọ pé kò sówó irọ́ ló ń pa. Àríyànlá bèbí. Ó já sọ pé ńkọ́, ó já sówó ńkọ́. Ọlámilé kan ó já sọ pé. Ẹ̀gbọ́n Ọlámilé kan ó já. Ẹ̀gbọ́n Ọlámilé kan ó já sọ pé. Ẹ̀gbọ́n Ọlámilé kan ó já sọ pé. Ó já sówó. Ó já sí gbogbo nǹkan rẹ̀. Ó já sówó. Ó já sọpẹ́. Ọlọ́run kò máa bá wa ṣọ́.
ibi yòówù kó wà lẹ́kàn ó já sọpẹ́ ó já sọpẹ́ ọmọ àánú ọmọ àlùbáríkà olówó pọ̀rọ̀ kù búkì ṣáyà ní kí ẹ ó ti pọ̀rọ̀ kú olówó. olèmọ ló ti pọ̀rọ̀ kú àbùkì ó ti pọ̀rọ̀ kú ó pọ̀ ta ló sọ pé kó pọ̀ kẹ́ ó yanturu ó pọ̀ gan. àníta ló sọ pé kó pọ̀ pọ̀ kẹ́. Alia tí bá dé UK àfi kí n délé búkì o kí n tó ìjẹun adélé búkì o ká ìtorí mo ti ara mi ẹ dúró ara mi ẹ bẹ̀rẹ̀ ṣé ẹ ti ń wò wá kákó máa yọ̀ ẹ́ àárín ọ̀la máa gbádùn ayé ayé. Yé sísá mi ò bèbí kí ló dé. Yé sísá mi gbogbo Ghana. Ayé ẹ wá wàrà tọ́lá ń dá orí ẹ wá wàrà tí tọ́lá ń dá o orí ẹ wá wàrà tí tọ́lá ń dá. irú ilé ọlá òun ni o Àlàó Adé. Ọlá ọlá Ṣẹ́fíù ni mo jẹ́ o bàbá oko lórúkọ ìnagijẹ èwo lẹ tún fẹ́ mọ̀ ṣùgbọ́n mi lágbára orin. wọ́n ṣe ṣẹ́kan jẹ́ ká sọ̀rọ̀ ọmọ. lólè mi ò gbàgbà kí n má lábẹ́ tí bá rọ̀hún tó dà máa sọ. mo lè mo ti sọ fún wọn kọ́ má bọ̀rọ̀ mi ṣeré. Aya Manuel Aya Besh ọmọ Bashiru irọ́ ni wọ́n pa èké ni wọ́n ṣe ẹ̀gbọ́n pé kó yìí má dùn irọ́ ni wọ́n pa ẹ̀tàn pa bọ́ọ̀lù fún wa ẹ̀fà lùjọ́ alẹ́. lálùjọ fún wa káfí tó ṣeré. Manuel ṣàdáyàwó ẹ mọ̀. ṣe máa rí ọlá mi sùwìtì o. ìyàwó Bashiru àárín ọlá owó. àárín ọlá. Mr. Noel Emmanuel o Ọlọ́run mímọ́.
ijó ẹ̀dá. Wọ́n tún ya ijó ẹ̀dá. Ó ya ijó ẹ̀dá. àyànú ẹ̀ tí gẹ́gbà ṣírù Wọ́n mi o. jó ijó ẹ̀dá. mo ṣe bí Ghana làwà Ó yìí o. ya ijó ẹ̀dá. Ghana làwà Wọ́n yìí tún o. jó ijó ẹ̀dá. Ghana làwà Ó yìí o. ya ijó ẹ̀dá. ẹni bá rí ilé bá Wọ́n ṣírù tún o. jó ijó ẹ̀dá. yóò fọlá ilé ọ̀hún Ó tọrọ. ya ijó ẹ̀dá. yóò fọlá ilé ọ̀hún Wọ́n tún tọrọ. jó ijó ẹ̀dá. ilé bá ṣírù Ó ni o. ya ijó ẹ̀dá. ṣe bọ́lọ́hún ló Wọ́n fún tún o. jó ijó ẹ̀dá. ijó yẹn Ó tán. ya ijó ẹ̀dá. kọ́rọ̀ ra sọ̀rọ̀ ẹbí ṣì kí ní nǹkan ò lè ṣe. Rọra sọ̀rọ̀ ẹ̀. àyíká ṣírù o. Rọra sọ̀rọ̀ ẹ̀. ó sọ pé ìtú kan ò lè pa. Rọra sọ̀rọ̀ ẹ̀. kíní kan ò lè ṣe. Rọra sọ̀rọ̀ ẹ̀. bẹ́sì kíní kan ò lè ṣe. Rọra sọ̀rọ̀ ẹ̀. ìyá ń jọmọ ọmọ rẹ̀ nìkan. ebi pọ̀ mọ́ ọmọ rẹ̀ nìyàn. ọmọ rẹ̀ ní fóònù tọrọ. ọmọ rẹ̀ ní fóònù sísì. níṣẹ́ lọ́mọ sùn dáadáa. tó ń forí oyè sórí olórí. kò forí oyè sórí olórí mọ́. ó di sẹ́yìn wọ́n wá ń lérè. ọmọ gbọ́rọ̀ ní ẹgbẹ́ kàkálẹ̀. tó forí oyè sórí olórí. mama pẹ̀lú bàrà wọ̀ ẹ̀jẹ̀ o. mo ní kán má pẹ̀lú bàrà wọ̀ ẹ̀jẹ̀ o. mo ò rántí ọjọ́ ìkúnlẹ̀. wọ́n má gbàgbé ọjọ́ ògùn láyé. ayé tó tó ayé. èmi làlà ó ṣẹ́fíù tí wọ́n wí. èmi làlà ó ṣẹ́fíù tí wọ́n sọ. èmi làlà ó ṣẹ́fíù tí wọ́n ń bú. èmi tún làlà ó ṣẹ́fíù tó ń pọ́nlé. ẹni tí ó bú mi dandan á pọ́n mi lé. ẹni ó pọ́n mi lé o dandan ni kó bú mi o. mo pa gbogbo ẹ̀ pọ̀ o mo so gbogbo ẹ̀ lò. mo ṣe lémi làlà ó ṣẹ́fíù tí wọ́n sọ. mo lè bẹ èèyàn bá kọrin ẹ̀ borí bá ń wú. níṣẹ́ ló dẹ́pa ẹ̀ mọ̀ṣẹ́ òmùsọ. mo lè náwó náwó òrùlé bàbá ráfíà. olówó fowó ẹ̀rá yìí rẹ̀ alálàwò ìkọ́ alálàwò ìkọ́ ta ló sọ pé kò sówó ta ló sọ pé kò sí ijó ta ló sọ pé ìlú sí ayé o ijó wa lẹ́sẹ̀ gbogbo wa ọ̀là ni ò kárí èèyàn tó la ní ò pọ̀ ẹni ra mọ́tò ní ò pọ̀ ẹ̀yin àgbààgbà tó fẹ́ lókè ọbẹ̀ yìí kúlẹ̀ ìjọba tó wà níbẹ̀rẹ̀ òdẹjọ́ ẹ̀ẹ́dẹ̀ ṣe tó kọ́ lánàá ò parí káwa náà lò káwa náà kọ́lé kápọ́mọ lẹ́dùkéṣọ̀n rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ owó. Ìwòrò 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 ọ̀rọ̀ owó ìwòrò ìwòrò ìwòrò. ọ̀rọ̀ owó. Ìwòrò 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 ọ̀rọ̀ owó ìwòrò ìwòrò ìwòrò. ìwọ rẹ mi fèsì ọwọ́. Èsì ọwọ́ fojú síṣẹ́ ẹ̀kọ́ rẹ̀ tì í. Fojú síṣẹ́ ẹ̀kọ́ rẹ̀ tì í. Iṣẹ́ lóògùn ṣẹ́. Fojú síṣẹ́ ẹ̀kọ́ rẹ̀ tì í. Kọ́rẹ́tì kọ́rẹ́tì. Bíntí láyé bàbá Ráfíàtù. Mi ò wáyé máa yà ní tèmi o. Mi ò wáyé máa yà ní tèmi. Mi ò wáyé máa yà ní tèmi. Bíntí láyé ọmọ mọ́gájì. Mi ò wáyé máa yà ní tèmi. Mi ò wáyé máa yà ní tèmi. Mi ò wáyé máa yà ní tèmi.
èrò tó ń lọ sí Amẹ́ríkà jẹ́ káyà mi àmì. èrò tó ń lọ sí Amẹ́ríkà jẹ́ káyà mi àmì. Bàbá ṣírù mi ọmọ Manueli. Aláṣẹ Bash Property mi ó ń talẹ̀ ní Florida. Ìyẹn ní Miami tẹ́bàdà Amẹ́ríkà. Alẹ́ l'Amẹ́ríkà bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ alẹ́ nílùú Ghana kẹ́tún wá rí. Tí bá sọ pé ọmọ Ghana ni kò burú rárá. Bí bá sọ pé ọmọ Ghana ni kò sọ́kọ́ rárá. Ṣùgbọ́n ẹgbẹ́ alárọ̀gbọ̀ ọmọ Ògúnmọ́dédé. Ẹgbẹ́ amọ́lì ṣàbí àpò gbàgbàlà. Àti mọ̀ra tipẹ́tipẹ́ látàyà lálùmọ́lẹ̀ eégún mọ́ ní èèyàn ò mọ́. Ọlọ́run kò délẹ̀ fún sísítà sójó olóògbé jọ́sí. Túraká Bàṣírù rẹ́rìn ayọ̀. Túraká Bẹ́ṣì rẹ́rìn ayọ̀. Àní túraká Bàṣírù rẹ́rìn ayọ̀. Kó má ní sí ọ̀rọ̀ ìdààmú láyé ẹ̀. Àti kọ orúkọ ẹ̀ síwé àṣeyege. Dúró kọrin ẹ̀rín ayọ̀. Àní túraká Bàṣírù rẹ́rìn ayọ̀. Túraká Bàṣírù rẹ́rìn ayọ̀. Ó máa ní sí ọ̀rọ̀ ìdààmú láyé ẹ̀. Àti kọ orúkọ rẹ̀ síwé àṣeyege. Dúró kọrin ẹ̀rín ayọ̀. Àánú Ẹlẹ́dùmarè ló ń bá ẹgbẹ́ Bẹ́ṣì. Ẹ̀yọ́nú wọn lọ́wọ́ wọn bá máa lò ń bá ẹgbẹ́ o. Bẹ́ṣì máa máa ṣépè mọ́ o, máa máa ṣépè mọ́, máa máa ṣépè mọ́ kò dá, ìpè ò dá, ìpè ò dá. Bẹ́ṣì o. Mr. Bàṣírù o. Wọ́n bínú orí ni ẹ̀gàn òde pé kóyìn máa dùn o. Oyin ládùn tẹ́lẹ̀ rí. Babadọ́fíà ó ní mo káàkiri mo jìyàjìyà mo jìṣẹ́jìṣẹ́ nítorí owó. Bóyá bàbá ló gbógo fọlẹ̀ ẹ̀jẹ̀ ń dúpẹ́ ẹ̀jẹ̀ iná wò mí o. Àlàó ikọ̀ o akọrin ọba. Ó ní ẹ̀jẹ̀ iná wò mí. Ó lé mi mo ṣiṣẹ́ owó mi. Ẹ̀jẹ̀ náà wò mí. Owó iṣẹ́ owó kìràkìtà.
kìràkìtà. olóhùn tí mo ṣe fíhù ti pẹ́ látàrí alálùmọ̀lẹ̀ níyànà padà sóhùn náà ṣe fíhù lówó gbà yẹn ni ó ní kó wọ́n tásìkò tọ́lọ́wọ́n bá ṣe ẹ̀jẹ̀ ń jayé orí mi ó ní ẹjọ́ o ẹ̀jẹ̀ ń jayé orí mi ó lóhùn mọ ohun tóhùn ṣe ẹ má ṣe kọ́ òun lọ́gbọ́n Básírù ó jẹ́ pé ẹ̀tọ́ ní ká jayé bí wọ́n ṣe jayé ẹ̀tọ́ ní ká ló gbà bí wọ́n ṣe ló gbà. ẹ̀tọ́ ní ká jayé bí wọ́n ṣe jayé ẹ̀tọ́ ní ká ló gbà bí wọ́n ṣe ló gbà. ẹ jẹ́ ká máa gbádùn ká fi ìbàdàn ṣáyọ̀ àwa ọmọ jayé jayé ọmọ jayé jayé ni wá ìgbádùn láwà ìyọ̀tọ̀ mi láwà ká jẹun tó dára níwọ̀nba ẹnu ká wọṣọ tó dára níwọ̀nba ara ẹ jẹ́ ká náwó lásìkò níná ẹ jẹ́ ká náwó lásìkò níná ká tọ́jú aya ká tọ́jú ọmọ ká tọ́jú aya ká tọ́jú ọmọ ìyá pẹ̀lú bàbá ká tọ́jú wọn ká fowó mẹ́bí torí ẹ̀yìn ọ̀la ká fowó mẹ́bí torí ẹ̀yìn ọ̀la. ohun ẹyẹ bàjẹ́ ló máa gbé fò ló máa gbé fò. ohun ẹyẹ bàjẹ́ ló máa gbé fò. ohun ẹyẹ bàjẹ́ ló máa gbé fò. ẹni bá lówó tí ò lè ná èèyàn tó ṣiṣẹ́ owó ẹ̀ tí ò lè ná. ó jìyà orówó ẹ̀ o tí ò lè ná. èèyàn tí ò lè ná. nínú ọjọ́ kan ó yàtọ̀ níjà ọjọ́ kan. gbogbo dúkìá ọ̀gá o a ní tẹ́lẹ̀ ẹlẹ́ni ẹni tí ò bá ẹ̀ sí bẹ́ẹ̀ nígbà tí omi làágùn òun kankan ló bá kéré náà jẹ lẹ́yìn ìgbà tó bá ti lọ sọ́run apápá dodo. gbogbo ẹni tó rówó tí ò ná ẹ̀ka pampa àwa ọmọ jayé jayé ìgbádùn láwà o yọ̀tọ̀ mi láwà ìgbádùn láwà o. yọ̀tọ̀ mi ìgbádùn láwà o. yọ̀tọ̀ mi láwà ìgbádùn láwà o. yọ̀tọ̀ mi láwà ìgbádùn láwà o. àlẹ́ ká máa gbádùn ìgbádùn láwà Básírù o. ká máa yọ bí ìgbádùn láwà o. ká máa gbádùn ìgbádùn láwà o. ọmọ òkú ọ̀run Básírù o ìyá òsì bàbá òsì Emmanuel o àlíyà ọmọ òkú ọ̀run ìyá òsì bàbá òsì Ìdòwú òkú lédè bàbá rẹ o Áìdì òkú lédè òbí rẹ méjèèjì ìbáṣepọ̀ wà láyé ìgbádùn wo náà bá máa gbá ó létí omi l'Amẹ́ríkà ní bàbá máa gbé àwọn àjọkò sórí báńbólì àjọkò tí mọ́mì wọ́n máa wọn àwọn gbogbo ship bó ṣe ń lọ ọlọ́run òkú iṣẹ́ ṣùgbọ́n ọlọ́run tẹ́ wọn sálù jọ́nà rẹ̀ ṣèkẹ́ṣèkẹ́ fún ní kíyàwó. ọlọ́mbà tẹ́ wọn sálù jọ́nà rẹ̀ o. ṣèkẹ́ṣèkẹ́ fún wọn ní kíyàwó. foríjókù ọ̀run màmá Kúdí. photographer màmá fọ́tò photographer foríjókù ọ̀run màmá Kúdí foríjókù ọ̀run bàbá Bẹ́ṣẹ̀ Básírù 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 Àlíyá 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 àárín o àárín ọ̀la.
ọ̀la. àárín ọ̀la. Àárín o, 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 àárín o. Pa ẹ́ lẹ́rìn ayọ̀ ọlọ́run, pa ẹ́ lẹ́rìn ayọ̀ o. Ẹ̀rín ayọ̀ lórí kó tún fi kún, kọ́lọ́run tún fi kún, kọ́lọ́run bá kó tún fi kún. Ọdọọdún là ń ṣílé, ọdọọdún là ń ṣílé ńlá. Tó bá dún dọdún tó bọ̀ máa tún wá sí. Babaláfíà bí n bá lówó bí Manuel máa jáyé bí ọlọ́ba máa jáyé. Máa bẹ̀ mo fẹ́ ra mọ́tò tí n bá délé sẹ́. Mo fẹ́ lọ gbé káà bí n bá délé. Ọlọ́wọ́n bá ò ní pa ẹni kékeré, má fowó jẹ níyà, má pa ẹ́ lọ́mọdé. Ọlọ́run ọba ẹ̀mí gígùn là ń tọrọ fún, àlàáfíà là ń tọrọ fún. Ọlọ́wọ́n ọba ó ti ṣe, ó ti ṣe, ó ti ṣe, àyọpẹ́ ti yọ. Ẹ̀mí tó wá ṣiṣẹ́ owó òun ni ó jẹ́ ó náà. Jẹ́ káwọn ọmọ ìwé dàgbà kan ti dàgbà. Ọlọ́wọ́n bá ò jẹ́ kó rí ohun tó fi kékeré ṣe, jẹ́ kó jẹ nínú ọ̀la ẹ̀ pẹ́pẹ́pẹ́. Yẹ́mi mo bẹ̀ ẹ́ Ọlọ́run màmá Manuel Noel ọmọ Bashiru. Ẹgbẹ́ alárọ̀ mi, ẹgbẹ́ mọ́lì ṣàbí àgbò gbàtàlà. Ẹgbẹ́ alárọ̀ Ìjẹ̀bú àtẹ̀gbà, Ẹ̀gbá Ìjẹ̀bú, mo lè pè lọ́mọ Ghana. You are the Ghanaian. You are the Ghanaian. Ọmọ ìlú mẹ́rin ni, ọmọ Amẹ́ríkà, ọmọ London, ó di márùn-ún, ọmọ Nàìjíríà, ọmọ Ghana, ìlú mẹ́rin ni. Ṣùgbọ́n confam ọmọ Ẹ̀pẹ́, confam ọmọ Ẹ̀gbá, Ẹ̀pẹ́ ara rọ̀ ọmọ Afẹ́jà lórí ẹja jẹ. Bashiru kí ló ṣe fún wọn tí wọ́n fi ń bínú ẹ? Ó fẹ́ wọn láya, ó bá wọn láya sùn, kò sírú wọn tó lè dó níyàwó. Inú níbí ni kí ilẹ̀ rò tẹ́ wíjọ. Sọ fún wọn pé mo fẹ́ pọn fọpọ́n, sọ fún wọn ìpín àìṣe ó ní ó pa lára òkà òbèṣì, ikú àwọn ni ó pẹja. Sọ fún wọn ikú takọ́ sí ní ó polókìtì ó, ikú takọ́ sí ní ó polókìtì ó. Mo ti bá ẹ jáwé kó ṣẹlẹ̀ bí o, ọ̀rọ̀ yìí àṣẹ láwọn ọ̀tá ẹ lórí. Mo jáwé kó ṣẹlẹ̀ bí o, ọ̀rọ̀ yìí àṣẹ láwọn ọ̀tá ẹ lórí. Erelu ayé, Erelu ayé mo tún bá yín. Ìyálóde ayé, Ìyálóde ayé mo tún bá yín. àgbààgbà mẹ́ta ni wọ́n fi gbàgbàgbà mẹ́ta. Ayé ọbẹ̀ bá ń pín ikú, ayé ò ní pín ikọ̀ ẹ́ o. Wọ́n bá ń kówó nìkan pín ikọ̀ ẹ́ o fẹ́. Láyé bá ń pẹ́jọ́, Ayé ò ní pín ikọ̀ ẹ́ o. Bàbá kórè kan pín ikọ̀ ẹ́ o fẹ́. láyé bá ń pábùkù, Ayé ò ní pín ikọ̀ ẹ́ o. Bàbá
Mr. Manuel Òṣùgbó ẹ̀dá ló máa rẹ̀yìn Òṣùgbó wà á rẹ̀yìn ọlọ́tẹ̀ o. Òṣùgbó ẹ̀dá ló bí ààrẹ yìí Òṣùgbó wà á rẹ̀yìn ọlọ́tẹ̀. Òṣùgbó ẹgbẹ́ kí n gbọ́ Òṣùgbó ẹ̀dá ló bí ààrẹ yìí Òṣùgbó wà á rẹ̀yìn ọlọ́tẹ̀ o. Òṣùgbó ẹ̀dá ló bí ààrẹ yìí Òṣùgbó wà á rẹ̀yìn ọlọ́tẹ̀. Àǹsá àti ẹ̀kọ́ àìsùn o. Ayé o, ayé ẹ̀kú àìsùn o. Àǹsá àti ẹ̀kọ́ àìsùn, ayé ẹ̀kú àìsùn. Lórí Manuel. Sọ pé kò sówó irọ́ ló ń pa. Gbogbo owó pounds dọ́là náírà series euro Ọlọ́run ló fún ṣe bí èèyàn kọ́ bẹ́sì bàbá lókè ló fún owó ńlá Ghana ló ná máa kó sọ́hùn. Mako bẹ́ẹ̀sì mo fẹ́ ra mọ́tò sẹ́. Mo ń yàn sí Bàṣírù lọ́rùn lọ́wọ́lọ́wọ́ àríṣe bàbá àríkà àríkè bàbá àríṣe. Gúnlé tí ń bá délé tí ń bá rọkọ̀ náà máa wọ́n gba plate number Ghana base. Ọkùn bẹ́sì pálípálí lówó mi owó Ghana o. Ó ní mò ń ṣe nǹkan mi máa dá ṣe èmi mú pala o àfi kínú ẹ̀ ó dùn délé. Ó lé mi mo gbé bàbá ráfíà o àfi kínú ẹ̀ ó dùn délé. Ṣèbémi ló pe bàbá oko àlọ́ o. Ìlú Ghana làwà tá a gbé sílé. Bàbá ráfíà ó ní kí múra sílẹ̀ yàrá o. Mo máa dé Miami máa tún lọ sílé. Máa tà lọ sí nǹkan ṣá bó ṣe bẹ́ẹ̀dẹ̀. All everybody ni o. Bàbá lókè jẹ́ kó rí bẹ́ẹ̀. Ọlọ́run jẹ́ kó rí bẹ́ẹ̀. Má pápá aṣíwò. Má jẹ́ owó tì. Apadà sàbúrò dá Ọlọ́run má gbé bá. Ọlọ́run má gbé àdánwò bá. Má rọ́ lápá má rọ́ lẹ́sẹ̀. Àdánwò tí ń jẹ́ kéèyàn lówó lọ́wọ́ kówó má wúlò Ọlọ́run má gbé bá. Má fọ́ ẹ lójú má rọ́ ẹ lápá. Báṣìrù Báṣìrù Báṣìrù.
aláṣẹ Kálífà ò ti dé aláṣẹ Kálífà ò ti dé. Sẹ́ríkì Àdínì mùsùlùmí òdodo ajíkàwú. Ajíkàwú ni ọmọ Nàìjíríà tó gbilẹ̀ òsìlú Ghana. Àwọn eléyìí ti wà ní Ghana ilẹ̀ ti bá sí. Ẹgbẹ́ amọ́lì ṣàbí agbègbè àkàlà Ògúnrúnmí Àjàdí Ìkó níjà ìṣànílé. Ẹgbẹ́ amọ́lì ṣàbí Ògàwú mi. Ìlú Ghana ló wà òwe yìí. Èèyàn mi ni wọ́n tipẹ́tipẹ́ tibítibí tipẹ́tipẹ́ tipẹ́tipẹ́. Bí Gàwú bá sọ pé kò sówó irọ́ ló ń pa. Irọ́ ńlá tipẹ́tipẹ́ ni. Sẹ́ríkì Àdínì. Sẹ́ríkì Àdínì. Bàbá Àdínì pátápátá. Bàbá Àdínì. Sẹ́ríkì Àdínì. Dáwúdù akọni. Ṣẹ́ra kan ni òwe. Ṣẹ́ra kan ni òwe. Agbẹ́ngà akọni mi Dáúdà. Ṣẹ́ra kan ni. Akọni mi Dáúdà. Ṣẹ́ra kan ni. Akọni mi Dáúdà. Ṣẹ́ra kan ni. Ẹ̀gbọ́n ló gbọ́rọ̀ kú wá àbúkì ṣáyà. Ṣẹ́ra kan ni. Owó rẹ̀ yẹn o. Bàbá lọ́jà general. Owó rẹ̀ yẹn o. Akọni kú owó níná, owó níná. Dàrú kú owó níná, Dáwúdù níná. Bó ṣe ń náwó ló ṣe ní náírà. Dáwúdù ọmọ àtàtà bí irú èyí o. Olúwa má jẹ́ kó wọ́n nílé mi o. Owó rẹ̀ o. Manueli owó rẹ̀ o. ọmọ Bashiru kú owó níná. Kó owó níná. Manueli kú owó níná. Kó owó níná. Bó ṣe mí náwó ló ṣe mí náírà. Bó ṣe mí náwó ló ṣe mí náírà. Ọmọ àtàtà bí irú èyí o. Olúwa má jẹ́ kó wọ́n nílé wa o. Ẹ̀jẹ̀ akọni mi Dáwúdù mi. Akọni Adéníga. Bàbá Àdínì gbogbo Ghana. Bàbá lọ́jà general gbogbo Ghana. Sẹ́ríkì Àdínì. Àsátìrìtì gbogbo Kùmásí. Ìyẹn nílùú Ghana ń bí àlàwo. Ọmọ Ghana lápapọ̀, Nàìjíríà lápapọ̀. Ọmọ Ghana lápapọ̀, Nàìjíríà lápapọ̀. Akọni àyíkó yáyé o. Lédè Ghana àyíkó yáyé o. Lédè Ghana àyíkó yáyé o. Bákọni bá sọ pé kò sówó irọ́ ló pa. Irọ́ ńlá. Owó tó ti pẹ́ kì í ṣowó èní. Owó pẹ́pẹ́pẹ́pẹ́. Aláṣẹ Fly TV. Aláṣẹ Fly TV. Ó tún fún mi lówó dọ́là bíi ti Bàṣírù o. Bíi ti Bàṣírù o. Bíi ti Bàṣírù o. Ó fún mi o.
lọ́wọ́ jọ. o lè máa dọ́gbọ́n jàyè ọ̀pọ̀ lówó lọ́wọ́. Akọni àánú ọlọ́wọ́n bá ní èèyàn kọ́ ọlọ́run ló ṣọlá Dawud lókèṣe Manuel má gbàgbé mi ó Ọbàtálá ló ṣọlá olówó pọ̀rọ̀kù obìnrin bí ọkùnrin ló ṣọlá lẹ́kan ó já sọ owó ó já sí dọ́là ó já sí pounds ọ̀làmì lẹ́kan ọlọ́run ló ṣọlá ẹ̀ ó tún rántí pàdé mi ọmọ Amusa Amsat bàbá àdínní ìlérí jẹun bínú bá rojú kóró. èèyàn tí ò bínú àfàmọ́ra. Akọni tẹ́ ń búre o orí ò gbọ́dọ̀ fọ́ lọ́la. Dàúdù tẹ́ ń wíre orí ò gbọ́dọ̀ fọ́ lọ́la. Akọni tẹ́ ń wíre o orí ò gbọ́dọ̀ fọ́ lọ́la. Àlíà ẹni rè làkọni lọ́dọ̀ wa o. ẹni dáadáa làkọni lọ́dọ̀ wa. Abukia ẹni rè làkọni lọ́dọ̀ wa o. ẹni dáadáa làkọni lọ́dọ̀ wa. Ẹ má pakọni o. ẹ má làkọni o. Ẹ má ṣe sọ̀rọ̀ akọni láàyè dá. ẹni rè làkọni lọ́dọ̀ wa o. ẹni dáadáa làkọni lọ́dọ̀ wa. Dawud. Àlíà ọmọ bàbá Ráfíà àbúrò jẹ́jẹ́ sí gbàgbogbo Akọni o àbúrò jẹ́jẹ́ sí gbàgbogbo àbúrò káàdóso gbàgbogbo Àlíà o ṣeun kálukú ló ní sí ẹ̀ lára. níbi tó fi yá òfin èèyàn oníṣẹ́lú mi láyé mi. Torí gbogbo apáta ní mọ́lá. bámúbámú Ẹni tílẹ̀ mọ́ bá ní bàrà o. kílẹ̀ ń bọ̀ ká. Ẹ̀ránṣọ yìí níbi tó gbé yàwó. Ẹ̀sìn mi kà lọ́lọ́. Ẹ jẹ́ ká rí omi. Honorable Ayọ̀kọ́mi Ògúnrẹ̀mí, President Platinum Ghana and APC Deputy National Chairman Ghana Chapter. Mrs. Landio, Mrs. Landio, Mrs. Landi, the young Dr. Flo, Dr. Flo, Dr. Flo. Mrs. Landi máa fẹ́ sọ jíjọ́ alára àwọn kọ́lé. Láti Amẹ́ríkà ló ti wá ìlú Chicago ló ń gbé. Ìlú Chicago ló máa wà, èèyàn Dr. Flo. Dr. Flo Bashiru ló ní kí n máa kí Mrs. Landi. Ima Noel ló ní kí n máa kí Noel òun ló ní kí n máa kí Noel ló ní kí n máa kí Noel ló ní kí n máa kí Engineer Clements lóní kí máa kí. Engineer Clements lóní kí máa kí. ọ̀rẹ́ láti kékeré lóní kí máa kí. Clements Engineer tọ́jọ́ ń ṣe bọ̀ láti kékeré. Gbogbo wọn pátápátá òyìnbó elépo ni wọ́n, àwọn méjèèjì elépo, owó dòwó elépo, owó dòwó elépo,
owó elépo làwa ná owó elépo lè tán ọmọ lọ́nà méjì lọ́jọ́ owó elépo ẹ má fojú bara òwò ọmọ mọ́ pẹ́rẹ́pẹ́rẹ́ ẹ má fojú bara òwò ọmọ mọ́ ẹ má fojú bara òwò ọmọ mọ́ ẹ má fojú bara òwò ọmọ mọ́. Yetunde bèbí náwó ẹ kí lára bèbí ọmọge. Ọmọ lára bèbí máa jójú àlálà orókúnlé. Àìjáyé Ghana lọ́wọ́lọ́wọ́. Yetunde àìjáyé Ghana. Èmi pẹ̀lú Yetunde máa ó rí o. Àti mọ́lára mi òyìnbó èyí fújó ìmọ̀lára ìlú Ghana ló wà lára bèbí ẹ fún mi lálùjó torí bèbí lára. Ó yá lára bèbí o òyìnbó ni o. Ọ̀rẹ́ ṣínà bèbí òyìnbó ni o. Àwọn àbúrò Yétúndé máa ó rí. Ayé tí bèbí sì ń jẹ́ máa wó rí. Ayé tí bèbí sì ń jẹ́ máa wó rí. Yétúndé bèbí sì ń jẹ́ máa wó rí. Yetunde bèbí tí ń jẹ́ máa wórí. Bàṣírù tún náwó ṣẹ̀fì. Mo ti rí gbówó dówó dọ́là máa pariwo bẹ́ẹ̀ṣì o. Bẹ́ẹ̀ṣì o. Owó dọ́là ló dìndín. Dọ́là ló dìndì owó àárín ọ̀la. Àárín ọ̀la o. Àárín ọ̀la o. Àárín ọ̀la o. Àárín ọ̀la o. Aya Noel jíjó dọ́kọ̀. Àárín ọ̀la o. Ìyàwó Noel. Àárín ọ̀la o. Ìyàwó Noel. Àárín ọ̀la o. Ẹ wo ẹ má káyé tó fi iná mi owó dọ́là o. Mo ní màá ra mọ́tò tí bá délé ó ti ń pé bọ̀ ó ti ń pé bọ̀. Ẹ jẹ́ àkànní. Ìyàwó olórin bàbá Rábíyá. Dékúnlé olórin ọmọ ọmọ Gáàjì ikọ̀. Jọ wọn gé Yétúndé. Yétúndé máa ó rí o. Ṣé mo dúpẹ́ ẹ̀gbọ́n ọmọ lára mi ọmọge Yétúndé. Àjàyè Ghana lọ́wọ́ àti yétí bébí mi. Ó jápa. Ṣẹ́fíù ni mo jẹ́ o. Bàbá oko lórúkọ ìnagijẹ, òun lẹ́kún fẹ́wọ̀n ṣùgbọ́n mi lágbára orin. Ṣífà kan ní wà ní jòkó bàbá Adínì, gbogbo Ghana pátápátá. Bó ṣe wọn lọ́hùn ló ṣọlá akọni, Dàwúdù ọkùnrin ogun. Alówó máa fi gbéraga àdọ́gbọ́n jayé.
ọmọkùnrin mi Àjàdí ìbò ti ń kú mọ́ lórun akọni. Bàbá lọ́jà jẹ́nẹ́rà gbogbo Ghana ní tilé tóko. Bàbá dìní àti sẹ́ríkì àdínì. Gbogbo àṣà tìrìtì ní Kùmásí. Ọmọ wa ni lẹ́gbàmọ́ lè ṣàbí. Ọmọ Ghana ni ọmọ Nàìjíríà ni o. Àkànní o ṣé torí àkànní lẹ ṣe ń fẹsẹ̀ halẹ̀ kiri. Ṣé torí àkànní lẹ ṣe ń fẹsẹ̀ halẹ̀ kiri. Ṣé torí àkànní lẹ ṣe ń fẹsẹ̀ halẹ̀ kiri. Mọ́rákànní Dáúdù mo fọ́. Mọ́rákànní Dáúdù mo fọ́. Agbẹ́ni gàgà òrù mo fọ́ sẹ́ mo fọ́. Àkànní o ọ̀tọ̀ lóhun tẹ́dàrò ọ̀tọ̀ lóhun tọ́lọ́wọ́n bá ṣe. Ọ̀tọ̀ lóhun tẹ́dàrò ọ̀tọ̀ lóhun tọ́lọ́wọ́n bá ṣe. Àkànní ọ̀tọ̀ lóhun tẹ́dàrò ọ̀tọ̀ lóhun tọ́lọ́wọ́n bá ṣe. Ọ̀tọ̀ lóhun tẹ́dàrò ọ̀tọ̀ lóhun tọ́lọ́wọ́n bá ṣe. Ohun gbogbo àdínì jáde Àkànní o. Ọdọọdún ló rán yàn ní Mọ́kà Àkànní o. Ó kọ́ mọ́ṣáláṣí tó ṣe fojú o Àkànní o. Ó wá dìgàrà kíni dìgàrà Káàbà o. Àjí Dáúdù ìgàrà kíni ìgàrà Káàbà o. Wọ́n jáde náà sùúrù ra Àkànní. Àkànní bá ṣe pa òkú láyé.